ṣé Naira Marley ti Datunbi ni? kinní ọ̀hún ò tiẹ̀ fẹ́ẹ̀ yéèyàn mọ́ o. àbí Naira Marley tá a ti mọ̀ tẹ́lẹ̀ kọ́ ni ààrẹ malians ní tilé toko? ìbéèrè tọ́pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń béèrè nìyí látìgbà tí ìròyìn kan ti jáde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹjọ ọdún tá a wà yìí pé olórin tàkasúfèé ni tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Marley's Music Records Azeez Fáṣọlá táwọn èèyàn tún mọ̀ sí Naira Marley ṣàbẹ̀wò ẹlẹ́ńbẹ̀hún sólú iléeṣẹ́ àjọ tó ń gbógun ti lílo egbòogi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA nílùú Àbújá. ṣáájú ni òǹkọrin náà ti máa ń pera rẹ̀ lórúkọ ìnagijẹ kan pé fìgbò fọyín, tí yóò sì tún máa fi àwọn fọ́nrán ibi tó ti ń fagbó sórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé pé lọ́jọ́ 23 oṣù kejì ọdún 2022 ni àjọ NDLEA fọwọ́ ṣìkún òfin mú méjì nínú àwọn ọmọ ẹ̀yìn Naira Marley nípínlẹ̀ Èkó, ìyẹn Ìmọ́lẹ̀ Ìlérí Olúwa Ọládìméjì táwọn èèyàn mọ̀ sí Mohbad àti Oníyìídé Azeez táwọn èèyàn mọ̀ sí Sinoliski, tí Naira Marley sì jáde síta lẹ́yìn ìgbà náà láti tako ìgbésẹ̀ tí àjọ NDLEA gbé ọ̀hún. ó láwọn ò nílò káwọn ó gbàṣẹ káwọn tó fagbó. àmọ́ ní báyìí tí Naira Marley ti wá di wọléwọ̀de pẹ̀lájọ ọ̀hún tó sì tún jẹ́wọ́ àtìlẹ́yìn rẹ̀ láti gbógun ti lílo egbòogi olóró pàápàá láàrin àwọn ọ̀dọ́. ìbéèrè táwọn èèyàn ń béèrè ni pé ṣé Naira Marley ti Datunbi ni?